ti last month ni now bíbí mi tó lọ wọ́ mi mọ́ gidi kò tó ní kò là mórí mi àkàkà mi ló ti dúró lórí pé kò lè tó lórí. orí afẹ́fẹ́ lẹwà ẹ mọ́ yọyàn ta ẹ jọ̀ọ́ ẹ káṣọ yín padà. ẹ̀yìn mi wà bẹ́ẹ̀ ló fẹ́ pa mí ni. Fẹ́mi ojú kan sọ fún mi pé òun ló máa pa mí sẹ́. kí lẹ gbà lọ́wọ́ rẹ̀. kò sí o tó ń fẹ́ ìyàwó kékeré mi. kò lẹ́nì kankan bẹ̀tẹ̀ ó ṣàgbèrè kiri èmi bá mi jẹ́ nǹkan kan bọ rí o ọlọ́run ẹlẹ́dàá rí mi o. láìjọ́ tẹ́ ti délé rẹ̀. bẹ́ẹ̀ ni sà mi mọ̀ kan tí mo fi ṣe kọ́ ọmọ Nàìjíríà gbà mí náà ó ti pọ̀ jù àpẹẹrẹ oríṣiríṣi sà mo ṣe obìnrin tó nira ni ó yẹ kí ti kú ìyẹn lè pọ̀ jù kí ni mo fi ṣe ìyá ló bí mi náà wọ́n fẹ́yàn téèyàn fẹ́ ni mo dẹ̀ bí àwọn ọmọ tó dáa fún. ẹ bí àwọn ọmọ tó dáa fún. ọmọ wa ṣe wedding last 2 months. ọmọ yín ti ṣègbéyàwó. ó ní mọyé tí mo ná lápò ara mi gbogbo owó tó fọwọ́ ara ẹ̀ ló gbà sí náà kí ni mo ṣe kí ni mo fi ṣòfò rẹ̀. ẹ ní kú lágbára Ọlọ́run. ó ti fún àwọn ọmọ mi náà àwọn ọmọ pè sí kọ̀rọ̀ wọn pè sí gbogbo wọn bẹ́ẹ̀ kó má san wọn lórúkọ tó hàn san wọn nídìílé wa kí ló dé. ẹ ti ń sunkún omi ẹkún yìí ń pọ̀ jù madam. ẹ wo kan tó fi nà mí. tó wà lọ́wọ́ yín. ìrìn wà nú ẹ̀. tó fi nà yín rèé. wáyà ńlá wà lára ẹ̀ kí ni tó fi fẹ́ táyà nìyà ó. ọ̀rọ̀ bí mo ti kú ó bá bàtà sílẹ̀ ó dẹ̀ sá lọ. ṣọ́bẹ̀ ló kọ́kọ́ gbé mọ́ mi. kí ni mo fi ṣe nílé tí mo gbà tó dẹ̀ wá sọ́dọ̀ wa. madam ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ sà. kí lorúkọ yín. orúkọ mi ni Dúpẹ́ Olúbọ̀bọ̀. Olúbọ̀bọ̀kùn. kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtọkọ yín torí mo tún fẹ́ pè wọ́n lálẹ́ yìí tí ì ní fẹ́ sọ̀rọ̀ púpọ̀ mo fẹ́ ká pè wọ́n. ó máa ń nà mí nì á nà mí á yọ àdá tì mí gbà mí àdá ẹ̀ wà lọ́lọ́gẹ̀dẹ̀ àti lóríṣiríṣi ibì kan wọ́n ti wọ̀ ọ̀nà wọ́n kì í wọ̀ ẹ̀ sí ìwé ìlànà yìí. ọlọ́gẹ̀dẹ̀ ibo làdá wà. ọlọ́gẹ̀dẹ̀ náà Ìkẹ́rẹ́. lágọ̀ọ́ ọlọ́pàá. wọ́n kì í wọ̀ ẹ̀ sí ìwé lóríṣiríṣi kò gbọ́ àwọn ọmọ tí mo ti bí fún àwọn ọmọ yẹn ó ti sún wọn wọ́n fọlọ́pàá mú. ọmọ mélòó lẹ bí fún ọmọ 5. lẹ bí fún. tó nà mí tí mo wà ní àgbàrá ìjì tán ní ká wá mú pé dáàdì wọn nà mọ́ mi kò gbọ́ wọ́n bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wọ́n bẹ́ẹ̀ ní gbangba wọ́n ṣe oríṣiríṣi kò gbọ́ o inú orí nínà náà ló wà ló jẹ́ kó sún mi o ṣe ló tún nà mí báyìí tó tún yàn mí lẹ́jẹ̀ òru nǹkan bí around past 11 ni. ṣé wọ́n máa ń mu gbó ni. mi mọ pèsè mo mọ̀ pé ó mọtí. iṣẹ́ wo wọ́n ń ṣe. rédíò ní kì í ṣe o. níbo wọ́n ti ń ṣe. ní ọjà complex. ó dáa torí pé ẹ láwọn ọlọ́pàá ti gbìyànjú wọ́n ti kọwọ́ ìbọ̀wé lóríṣiríṣi pé kò. ó ní àwọn dírẹ́bà tó ń bá ṣọ̀rẹ́. àwọn dírẹ́bà ò lè máa kọ kókó lọ́mọ nà yín. ilé tó ṣe gbẹ̀yìn bó ṣe pé báyìí fọ́mọ ẹ̀ là ń gbọ́ bí àwọn bọ̀bọ́ yẹn ṣe ń rẹ́rìn nísàlẹ̀. ṣé ń ṣàgbèrè ni. mi ṣàgbèrè rí o gbogbo adó ìlú mọ̀ mí. ẹ̀sùn wo ló fi ń kàn yín. kò sí ẹ̀sùn tó wà láàrin mi àti àfòun tó ń ṣàgbèrè. ẹ jẹ́ àpọ̀kọ yín. ilé tó tún ṣe ń jẹ́ tàwọn. káwọn là ń bá sọ̀rọ̀ lórí fóònù lẹ́ẹ̀kan. àwọn náà sọ̀rọ̀ sí tán ni wọ́n ní àwọn tán àríǹjì mi. mo gbọ́ gbogbo bí wọ́n ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. ẹ̀yìn mi náà wà bẹ́ẹ̀. ṣẹ́rí kò tí ì wù mí kí ilé yín dàrú ṣùgbọ́n bílù bá ń dún pa mí ikú àwọn bàbá wa tá a bá ń lé ayé wọn ló ṣetán tó fẹ́ ya nìyẹn. àwọn àgbà tá a sì bá ń lé ayé wọ́n ní bó bá kọjú sí ọ wọ́n ní kó o ta wọ́n ní kó bá kẹ̀yìn sí ọ wọ́n ní kó o ta wọ́n ní tó bá kù ọ nìkan pé kó o tẹ́rù ara rẹ pa. àwọn àgbà yẹn tó wá tẹ̀ wájú nínú ọ̀rọ̀ wọn wọ́n ní kọ̀rọ̀ ayé ó yá ju kọ̀rọ̀ ọ̀run lọ. àwa àìtú yìgì o ṣùgbọ́n tá a bá ti rí i pé ẹ̀mí fẹ́ sọnù tẹ̀sí tí ń lo àgọ́ ọlọ́pàá gbogbo tán ti ń kọwọ́ rẹ̀ bọ̀wé tí ò sí. ìyàwó Fáyẹmí kì í ọ̀rẹ́ bọ̀wé. ìyàwó gómìnà Fáyẹmí nígbà yẹn lọ wọ́n kọwọ́ rẹ̀ bọ̀wé. wọ́n ní kó má fọwọ́ kàn mí mọ́ kò gbọ́ o kò gbọ́ àwọn ọ̀rẹ́ ọlọ́pàá gbogbo náà bá sọ̀rọ̀. kí lẹ kó kọ rẹ̀ yìí. Fẹ́mi Olúbọ̀bọ̀. ẹ jẹ́ á fún wọn lórí ọ̀fẹ́ ìgbà kan yìí sí ẹ jẹ́ á pè wọ́n kí wọ́n wá bí lọ́sẹ̀ tí ń bọ̀ ṣé ẹ fẹ́ kọ̀ wọ́n ni. ẹ ṣe yìí tí wọ́n sọ pé ó kú ni dáàdì kí wọ́n bá mi gbọ́ ọ̀nà rẹ̀ kí ọmọ Nàìjíríà bá mi bẹ́ kí aláyẹ mẹ́rin máa kú. ṣé ẹ kì í fún wọn lórí ọ̀fẹ́ tí wọ́n bá láwọn fẹ́ bá yín ṣeré lọ́kọláya ni. àkọsílẹ̀ wí bẹ́ẹ̀ yìí kì í mẹ́ta náà màá rẹ̀ tó sọ pé gbogbo wọn kọ̀ bá ká ìṣọ́ra rẹ̀ gbé rẹ̀ ti lúlé ara rẹ̀ lórí. wé kọjú sáyé rẹ̀ ọ̀yà rẹ̀ wé kesi kẹ́ mọ̀ dá ọ lóhùn ọmọ márùn-ún mo bí wọn kété adó mọ̀ mímẹ́la lè mẹ́lọ́ nìkankan ó ṣe mo jí í ṣe
ara èèyàn clean àmọ́dé kò lébẹ̀ máa tún lọ sí buhari oko. ẹni sùúrù náà mi ti fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ jù ṣe gbọ́ kí ló epo ọkọ rẹ̀ yá pé wọ́n wá lọ́sẹ̀ tí ń bọ̀. Mr. Fẹ́mi Olúbọ̀bọ́kùn mo bá yín sọ̀rọ̀ lórí fóònù lẹ́ẹ̀kan èmi lẹ̀ ń bá sọ̀rọ̀ nígbà tẹ́ ń pariwo mọ́ mi lórí fóònù ṣùgbọ́n àwa ò bínú torí iṣẹ́ táwa gbà ní sà a sì lè bínú sí yín láéláé torí iṣẹ́ tiwa làwa ń ṣe bẹ́ẹ̀ ti pariwo mọ́ wa lórí fóònù lẹ́ẹ̀kan yẹn bàbá gbà tó yá cut fóònù yín dànù pàù a bínú sí yín náà o iṣẹ́ tí adẹ́dàrán àwa làwa ń ṣe ajíríbi tí wọ́n ti dérí náà tí wọ́n lù wá dáadáa wọ́n náà wà bí ẹni tí ó kú olórí àwọn driver union gbà náà àtàwọn driver londo state Jacob Adébọ̀ Ìdájọ́ ṣùgbọ́n táwọn náà bá ń gbọ́ ọmọ ẹ̀dẹ́mà nígbèésí ayé wọn táwọn bá gbọ́ ọmọ ẹ̀dẹ́mà ń bọ̀ àwọn náà wọ́n tẹ̀sẹ̀ mọ́rin gbọ̀nà bòmíì ṣùgbọ́n wọ́n náà wá lọ́jọ́ náà wọn ò jẹ́rú yàrá yìí láyé wọ́n tún ti wà mọ́nu mọ́tò ṣùgbọ́n wọ́n bá gbọ́ pé àwọn ọmọ ẹ̀ wọ́n bá kàn ṣe ẹ̀gbọ́n ká àwọn aráalé ẹ̀ wọ́n ó tẹ̀sẹ̀ mọ́rin ni ṣẹ́rí dádì ṣẹ́rí àwa máa ń àfẹ́kílé bàjẹ́ ṣẹ́rí lọ́pọ̀ gbà ohun tó ń ṣẹlẹ̀ yìí ó lè má jẹ́ lásán ṣùgbọ́n èmi ò fara mọ́ kán máa lù yín o torí egun mélòó ló wà lára ẹ̀yin obìnrin. ṣé bẹ́ẹ̀ gbọ́ bó ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. ẹ̀yin náà lè jẹ́ pé ẹ̀yin náà ẹnu yín ṣe pépépépé dábàá ti sí ń bẹ́ o ó ti yẹ yín ṣùgbọ́n ẹjẹ́ á ní sùúrù ṣẹ́rí ẹjẹ́ á pè wọ́n tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ a máa retí wọn ṣẹ́ gbọ́. Mr. Fẹ́mi Olúbọ̀bọ́kùn ẹ káalẹ́ sà ẹ kú iṣẹ́ o ẹ̀yin ẹgbẹ́ rédíóníìkì lápapọ̀ lẹ́kìtì pàápàá jùlọ ní Adó yìí ẹ bá wa jíṣẹ́ fún Mr. Fẹ́mi Olúbọ̀bọ́kùn pé à ń retí wọn lọ́sẹ̀ tí ń bọ̀. Bàbá Yankee ti fìgbà kan dá sọ̀rọ̀ yìí ńgbà tóbìnrin yìí sáwá jànàjànà pẹ̀lú àpá egbò lẹ́yìn tó lọ́kọ òun ló ṣẹ́un ládàá lẹ́yìn ńgbà náà pé ikú rèé. Bàbá Yankee láwọn ò dá sí wọ́n sì láwọn ti dá sí. Bàbá Yankee ẹ káalẹ́ yìí ẹ dákun ẹ bá wa jíṣẹ́ fún ọmọ yín yẹn sà Fẹ́mi Olúbọ̀bọ́kùn pé a máa retí wọn lọ́sẹ̀ tí ń bọ̀. Tí wọ́n bá dé ó ṣeé ṣe kó jẹ́ pé abẹ́ aṣọ láti padà parí ẹ̀ ẹ ní sùúrù mà tí ò bá wá ṣe é parí lábẹ́ aṣọ ṣẹgbọ́ ẹ lanú lẹ̀ ẹ ní kú lágbára Ọlọ́run a máa retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ ṣẹgbọ́ ẹ̀rù ń bà yín ni ṣé lè kan lẹ́jọ́ ń gbé. mo ti fi èmi ni mo gba ilé òun fúláàtì ni. ọ̀rọ̀ ẹ mọ́ ti sọ̀rọ̀ jù ẹ bọ́rọ̀ ọkọ àtìyàwó ni Ọlọ́run lè tún gbọ́wọ́ ìyàwó sókè ńgbà míì. mo ti kẹ́rù mi mo ti sákùnmọ̀ bẹ́ẹ̀ kí n kú. ẹ ti kú òun lé yẹn. ó ti nílẹ̀kùn mọ́ mi síta lọ́jọ́ mẹ́ta pẹ̀lú ọmọ méjì kéékèèké tó wà lọ́wọ́ mi àti sáwọn tó wà. ẹgbà tẹ́ ìjọ gbélé mọ́ kí ló tún wá fa lúlù. ibẹ̀ ló wà ọ̀dọ̀ wa ló wà ọmọ fi kẹ́rù mi tí mo fi sákùnmọ̀ bẹ́ẹ̀. Kí ló wá fa ìjà ti parí ńgbà tẹ́ ti sákùn ń bẹ́ẹ̀. kí ni tó tún wá lọ ń lù yìí tó tún wá lọ ń lù yìí tó mú kọ́kọ́rọ́ ọbẹ̀ pamọ́. ẹjọ́ dé lọ́sẹ̀ tí ń bọ̀ ṣe gbọ́ mo mọ̀ pé iṣẹ́ ó ti ṣe kó tó dọ̀sẹ̀ tí ń bọ̀. ikú ni. ikú ò ní pa yín ẹ má fẹnu ẹ. ó ìlérí mọ́ mi dáa ó yà lọ bá mi lọ́nà ọjà lálẹ́ àná. ẹ má wọrí màmá ẹjọ́ dọ̀sẹ̀ tí ń bọ̀ ṣe fẹ́ sùúrù la fi ń ṣe yìí ẹ fẹ́ sọ̀rọ̀. ó ìlérí mọ́ mi lọ́nà ọjà lánàá wọ́n tún dá alẹ́ yìí ṣe bí ẹ tún gbọ́ bó ṣe pè mí tó ń lérí mọ́ mi pé òun máa pa mí pé wọ́n ti àrẹ́ǹjì mi tó ń wà tí wọ́n ti wá gbé fún òfin tẹ́ ẹ bá sọ tó ké mọ́ yín yẹn mi mọ̀ kan tí mo fi ṣe kọ́ ọmọ Nàìjíríà gbà mí náà ó ti pọ̀ jù àpẹẹrẹ oríṣiríṣi sà mo ṣe obìnrin tó nira ni ó yẹ kí ti kú ìyẹn lè pọ̀ jù kí ni mo fi ṣe ìyá ló bí mi náà wọ́n fẹ́yàn téèyàn fẹ́ ni mo dẹ̀ bí àwọn ọmọ tó dáa fún. ẹ bí àwọn ọmọ tó dáa fún. ọmọ wa yìí ṣe wedding last 2 months. ọmọ yín ti ṣègbéyàwó. mo ní mọyé tí mo ná lápò ara mi gbogbo owó tó fọwọ́ ara ẹ̀ ló gbà sí náà. kí ni mo ṣe kí ni mo fi ṣe ọkùnrin. ìyá ẹnu ojú yín máa kú ìyá mi máa lọ sí mi. ìyá yín ò ní. ìyá mi jìyà jù. ẹ ní kú lágbára Ọlọ́run. ó ti fún ọmọ mi náà àwọn ọmọ pè sí kọ̀rọ̀ wọn pè sí gbogbo wọn bẹ́ẹ̀ kó má san wọn lórúkọ tó ń san wọn nídìílé wọn. ẹ ti ń sunkún omi ẹkún yìí ń pọ̀ jù madam. ìyá
madam Ẹ̀wọ̀n kan tó fi nà mí. tó wà lọ́wọ́ yín Irin wà nú ẹ̀. tó fi nà yín rèé. Wáyà ọ̀la wà lára ẹ̀, kíní tó fi fẹ́ táyà nìyà ó. ṣáṣe Ọ̀rọ̀ bí mo ti kú ó bá bàtà sílẹ̀ ó dẹ̀ sá lọ. ṣé wọ́n ṣe fọkanáísà ni. Ọmọ mi ló rà tó gbé wálé. Ṣọ́bẹ̀ ló kọ́kọ́ gbé mọ́ mi. Kí ni mo fi ṣe nílé tí mo gbà tó dẹ̀ wá sọ́dọ̀ wa? ìyá ẹ jẹ́ àṣepè wọ́n wá lọ́sẹ̀ tó ń bọ̀. Ṣé bẹ́ẹ̀ gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́? gbogbo ayé ti ń gbọ́ wa báyìí ẹkún yìí ń pọ̀ ju ẹkún yìí omi ẹkún bójú jẹ́ ẹ ní kú lágbára Ọlọ́run. Kí ni ìṣẹ̀dá mi ṣe wá pàdé irú ibi lẹ́yìn? ẹ ní kú lágbára Ọlọ́run ẹ jẹ́ ń gbà pé méjì ẹni sùúrù ẹ má ti dìde ẹ má ti dìde. ìyá ṣe bá bá yín dá sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ báyìí. Bí fámìlì ẹ̀mí mo lọ ọbẹ̀ wá lọ́ọ̀ lè dá sí pé wọ́n lè jẹ́ kó wá láàgì mọ́ wọn. ṣé wọ́n ń mu gbó ni. Àwọn tó bá dẹ̀ dá sí wọn á bẹ́ẹ̀ kò gbọ́. àwọn èèyàn ti ń kọ. Gbogbo àwọn èèyàn náà fẹ́ràn mi. àwọn fámìlì ẹ fẹ́ràn Omi mi yín. ṣe ìpá ìwọ́nà. àwọn fámìlì ẹ fẹ́ràn yín. Ìbáṣì wọ́n fẹ́ràn mi. àwọn fámìlì ẹ fẹ́ràn yín. Bẹ́ẹ̀ ni ẹ sì já ní sùúrù. ọlọ́jọ́ kì í jòkó tí mo fi bí ọmọ. fámìlì wọn dáa. Ìyá ẹ̀ fẹ́ràn mi débi tó fẹ́ràn yẹn ṣe. fámìlì wọn dáa. Nítorí kú kí ló dé? màdámù ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ yóò níyànjú lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run. ẹni kìíní wọn fi nà yín tádé bá ń gbà á lẹ̀ pamọ́ dọ̀sẹ̀ tí ń bọ̀. àdá wà ní police station ọlọ́gẹ̀dẹ̀. madam Bẹ́ẹ̀ sá. ẹ mà ti ń travel kúrò nítòsí ibi tẹ́ wà yìí wọ́n ní àdá tó fi nà yín Àdá tó fi já mi. ó wà ní police Ó station wà ọlọ́gẹ̀dẹ̀. lọ́gẹ̀dẹ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ nìyẹn o. A tún bẹ̀ mí. Tí last month ní ìná bíbí mi ẹ má tó lọ wọ́ mi mọ́ ẹ má yọ- gírí kò tó ní kò ń là mórí mi àkàkà mi ló ti dúró lórí pé kó lè mórí mi. orí afẹ́fẹ́ lẹwà ẹ mọ́ yọyàn ta ẹ jọ̀ọ́ ẹ káṣọ yín padà. Ẹ̀yìn mi wà bẹ́ẹ̀. Tó bẹ́ẹ̀ pa mí ni. Fẹ́mi A ojú lè máa sọ fún mi pé òun ló máa pa mí sẹ́. kí lẹ gbà lọ́wọ́ rẹ̀ Kò sí o. wọ́n fẹ́ ìyàwó kékeré mi Kò ni. lẹ́nì kankan bẹ̀tẹ̀ ó ṣàgbèrè kiri. Èmi bá ní ìṣẹ́ ìkankan bọ rí o. Ọlọ́run ẹlẹ́dàá rí mi o. láìjọ́ tẹ́ ti délé rẹ̀. Bẹ́ẹ̀ ni sá. Mo kọ̀ mí á lọ lọ́dún kan ọdún méjì. Mo máa ń take care ọmọ mi lọ anywhere. Bó dẹ̀ dé kò síbi tá à ń jáde lọ sí. ẹni sùúrù yìí ẹ má sunkún mọ́ ẹ dúró mọ́ Óò. ẹ má sunkún mọ́. ìyá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ nígbàgbọ́ nù wa ẹ Mo ní nínú Jésù. ẹni ó ti dà gbà tó ti jẹ́nu Jésù lẹ̀ sí ni àwọ̀ ọ̀jámọ̀ kankan ṣùgbọ́n Ẹja mọ̀ kan. ọ̀rọ̀ yìí rárá Jésù yẹn náà ni ẹni nínú Ọlọ́run ní Jésù. Màmá ṣe rí Ọlọ́run Jésù yẹn náà ni ó ṣe é ṣe gbọ́ ṣe gbàgbọ́ nu Jésù yẹn dáadáa ẹ sì ń bímọ o ẹ ti travel o Bẹ́ẹ̀ sá. abẹ́yẹn ronú bẹ́ẹ̀ ṣe fẹ́ sùn lálẹ́ yìí ni. wọ́n ní madam calm down ṣé ẹ lè rí ibi tẹ́ sùn tẹ́ ẹ fi ní lọ́bẹ̀ yẹn Mo ti ṣí lọ kúrò níbẹ̀ bá lọ sí. dọ̀sẹ̀ Àwọn kí lọ sọ́dọ̀ ìyá mi. dọ̀sẹ̀ tí ń bọ̀ ìyá yín gan lọ́rọ̀ tí wọ́n fẹ́ sọ èmi mo sì ní kí wọ́n dákẹ́ ẹ jẹ́ ká ronú ẹni ṣe rí àwọn ọ̀rọ̀ kan wà tó jáde lẹ́nu yín tẹ ní ẹ bí àwọn ọmọ tó dáa fún ẹ lọ́mọ yín sì ṣègbéyàwó bí oṣù méjì sẹ́yìn ẹ láwọn ẹbí rẹ̀ dáa ẹ máa wo àwọn pọ́ìntì yẹn ẹ torí pé ọkọ yẹn ń ṣe burúkú báyìí kẹ́ sọ pé àwọn ẹbí burúkú ló ní ẹ láwọn ẹbí rẹ̀ dáa ṣẹ́nu àwọn ẹbí yẹn náà ò kà ní. Kò ká. Bàbá sọ̀rọ̀ ìpè lámáṣẹ́ fún wọn. Wọ́n máa bú wọn. A ní kọ́ má dá sí. ẹnu tiwa ó kà lágbára Ọlọ́run ṣe gbọ́ àwọn abiyamọ ń gbọ́ yín báyìí mo rò pé ibẹ̀ ti wà báyìí mo mọ̀ pé ọ̀nà yín ti jìnnà ìrònú ti pọ̀ láyà yín ẹ má sunkún mọ́ ẹ jẹ́ ń gbà pé méjì 08161532026 torí pé bóbìnrin ti ń ṣe yìí ó ti ròpin 08161532026 Fẹ́mi Olúbọ̀bókùn nǹkan kan ò gbọ́dọ̀ ṣọmọbìnrin yìí kó tó dọ̀sẹ̀ tí ń bọ̀ bó bá ní nǹkan tó bá ṣe é gbogbo ayé ti gbọ́ báyìí o torí bẹ́ẹ̀ ti ń lérí lẹ́ẹ̀kan fatafata gbogbo ẹ̀ là ń gbọ́ o gbogbo ẹ̀ là ń gbọ́ ó sì wà nú àkàálẹ̀ bẹ́ẹ̀ ti mo kàn mọ́mọ́ ń sọ fún yín báyìí ni o
bẹ́ẹ̀ ti ń lérí fatafata lẹ́ẹ̀kan gbogbo ẹ̀ ló wà nú àkàálẹ̀ pátápátá o bẹ́ẹ̀ ti pariwo máwa náà ń bẹ nú àkàálẹ̀ sà nǹkan kan ò gbọ́dọ̀ ṣobìnrin yìí o nǹkan kan ò gbọ́dọ̀ ṣọmọ rẹ̀ kò gbọ́dọ̀ ṣáyá kò gbọ́dọ̀ ṣèyá rẹ̀ Mr. Fẹ́mi Olúbọ̀bọ́kùn àwọn tó bá mọ̀ ọ́n ẹ bá wa jíṣẹ́ fún un torí pé obìnrin yìí ti sọ kútúkẹ̀ǹgẹ́ ọ̀rọ̀ bí àṣà olóyè Olúgbénga Fílàní ọjọ́ tó wá bí ọdún tó kọjá kọ́lẹ̀ wá bí àbínú ọdún yìí tégbòtégbò ló wá bí ńgbà náà tí àpá wà lẹ́yìn rẹ̀ àdá tí wọ́n lè fi ṣáyàwó yín wọ́n ní bẹ ní Ọlọ́gẹ̀dẹ̀ police station wọ́n ní gbogbo bí wọ́n ti mú yín lọ ìyàwó gómìnà àná nípínlẹ̀ Èkìtì Èrèlú Bísí Fáyẹmí wọ́n ló kọwọ́ yín bọ̀wé ńgbà náà pé ẹ mọ́ náà ìyàwó yìí mọ́ ńgbà tẹ́ ti lè bárọ̀ yín dérú lẹ́vù yẹn sáà nǹkan kan ò gbọ́dọ̀ ṣóbìnrin gbogbo àgbáyé ń gbọ́ wa báyìí a mọ̀ retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ Mr. Fẹ́mi Olúbọ̀bọ́kùn bẹ́ẹ̀ bá wá kọ̀ tẹ́ ẹ tagídí bọ̀ Ọlọ́run náà ó kọ́ àwa náà bá ti ṣe gbọ́ sà ẹ jẹ́ ń gbà pé méjì ẹ ló ẹ káalẹ́ o yes sir ẹ kú ètò ó kọ yín ìlú wo lẹ ti ń pè wá àti olóko ló ń pè látàdó à ń gbọ́ yín sà. bí mo kàn ṣe ń wo obìnrin yẹn lórí kí n tó wọn ẹni tí mo mọ̀ ni àti kékeré tó ti ọ̀sùn tó ti ṣe wàhálà tó ti ṣe gbogbo ẹ̀ tẹ́rí nǹkan tí mo kàn fẹ́ sọ fún ọmọ ìyá ẹ̀ tẹ́rí nǹkan tí mo kàn fẹ́ sọ fún bẹ́ẹ̀ kó ló fọkàn ara ẹ̀ balẹ̀ tó sọ̀rọ̀ ẹ ti wà níwájú yín bí kò sí nǹkan tí ọkùnrin yẹn lè fi ṣe náà. níwájú Ọlọ́run. bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó lè fi ṣe náà ní gbogbo èmi gbà mọ́ kan mo mọ ọkọ ẹ̀ wọn náà mo mọ̀ kó lọ sọ ìgbésẹ̀ àgbẹ̀jẹ̀ mọ́wọ́ gbogbo ìgbà ni wọ́n ti gbé lọ ọ̀tọ̀ tó wọ́n gbé lọ lọ́gẹ̀dẹ̀ dáadáa èyí wà bẹ́ẹ̀ irú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà ọ̀rọ̀ ẹ̀ kan gbé lọ kó lọ fojú wí náwó tó bá fojú wí náwó kò ní ṣe bẹ́ẹ̀ náà ṣùgbọ́n náà obìnrin máa lọ lẹ́kọ̀ọ́ sí ìkàtọ́ lè jẹ́ jẹ kò sí ìkàtọ́ níbi tó ti wà tó ti bẹ́ẹ̀ ní ikú tó wà náà problem Nàìjíríà. àṣẹ sà Ajíṣọlá àwọn èèyàn ń sọ pé ọmọ ẹ̀dẹ́mà pé ká dá sọ̀rọ̀ yìí á dá sí i ó ti jẹ́ dandan á dá sí i lágbára lọ ìyá ẹ bá ń gba nọ́mbà bọ̀dá yìí dání ẹ bá ti ní nǹkan tó ṣe hẹ́rẹ́ ẹ pé bọ̀dá yìí ṣe gbọ́ dádé bá ń fún wọn nọ́mbà rẹ kí wọ́n náà ẹ ló ẹ káalẹ́ o. ẹ ló sà. kí ló. yẹ sà. ọ̀rọ̀ tó wà lẹ́yìn àtọ̀dọ̀ ọkọ yẹn wá ni o. yẹ sà. ó yẹ kó rán ọkọ yẹn ó yẹ kó rán lẹ̀ wọn ni. rárá àti ìgbọ́ tiwọn àti ìgbọ́ tẹnu wọn o.